Ah. Ó mà lọ gbé òkúta ń ṣọ́ọ̀kì mọ́tò ni. Àbẹ́ wa gbà mí ni. Kí ló tún ṣẹlẹ̀ nílùú ibà? Bueno, come da si la Bueno. Àní ní sùúrù ẹ̀pẹ̀ wọlé fẹ́ kí ló ń ṣe báyìí mo bá ń fọ́ mọ́tò ẹ̀dẹ̀ ṣàgídí ẹ má ṣe bẹ́ẹ̀ náà kó lè dá náà ní ìṣúdákẹ́ gbogbo mọ́tò yín máa fún àìní àní ẹ ní sùúrù a máa dúrà yín mọ́tò. Ẹ máa dúrà mọ́tò bíi ti báwo bí understand nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí báyìí ṣé gbẹ́jẹ́ bí káwọ́ sí ni kí ló ń ṣẹlẹ̀ bọ̀bọ̀ yìí náà kí lẹ̀ ń bá mi pọ̀ báyìí nísìnyí mo ń bọ̀ láti ibì kan ẹ mọ ibi tí mò ń lọ ẹ kàn lè dé jáde sẹ́nu mọ́tò ó dẹ̀ gbé omi ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fọ mọ́tò mi without telling me because síbò ní kò bá mi fọ mọ́tò ni àbí my God kí ló ń ṣẹlẹ̀ nílùú yìí báyìí náà my dear tó má bínú torí Ọlọ́run kí ni tí tó ṣe jáde mọ́ mọ́tò mi lẹ́nu tó kàn kó táyà ó dẹ̀ ṣọ́ọ̀tì mọ́tò ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní fọ mọ́tò. sùúrù kí ló tẹ̀ ń ṣe báyìí ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ dẹ̀ ń ṣe ṣebí kó lè dá náà ni. tí bàbá jẹ́ káwọ́ sí ni so mọ ibi tí mò ń lọ ni so mọ nǹkan tó gbé mi jẹ ọba tó fọwọ́ kẹlẹ̀ kọ́ mọ́tò mi nǹkan máa ṣe kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló hàpùn gangan náà mo ń bọ̀ ọ̀fọ̀ mi tí mò ń bọ̀ ọ̀fọ̀ mi tí mò ń lọ ọ̀dẹ̀ dá mọ́tò dúró ọ̀dẹ̀ ṣọ́ọ̀kì mọ́tò rẹ̀ bẹ̀ sí ní fọ mọ́tò sábẹ́lì kò bá mi fọ mọ́tò ni. aláyẹ ẹ má bínú ẹ fún mi lówó kẹjẹ máa bá tèmi lọ ẹ má bínú ẹ fún mi lówó kẹjẹ máa bá tèmi lọ ká kó oúnjẹ. tí mi bá bẹ́ẹ̀ tí mò ń wá lọ bọ̀bọ̀ yìí nǹkan máa ṣí ẹ o. ẹ má bínú ẹ fún mi lówó ẹ jẹ́ kí n máa bá tèmi lọ aláyé. iṣẹ́ wo ló ṣe fún mi tó ní pé kí n fún ẹ lówó. mo fọ́ mọ́tò yìí aláyé mi. bọ̀bọ̀ sórí ẹgbẹ́ ni bàbá kó sí kúrò ìbàjẹ́ àrẹ kí ló fọ ṣé bẹ́ẹ̀ ó ṣe fọ mọ́tò lélẹ́yìn ni wo bó ṣe kó bá mọ́tò wo bó ṣe ní balabala mẹ́rin ó para mọ́tò mi jẹ́ ó dá mi dó sọ́dílì ó fọpọlọ sí nǹkan tó ń sọ sọ pé kébì fún ẹ lówó tó dá bá fọ ọkọ mọ́tò mi mọ́ orí ẹ̀ dàrú ni. aláyé má gbà mí báyẹn kò make sense. tí mo bá gbẹ sọ bá gbà tiẹ̀ padà ni wọ́n ní kó bá fọ ọkọ mọ́tò mi mọ́ kí ni problem ẹ̀ náà. ẹ má bínú ẹ fún mi lówó ẹ jẹ́ máa bá tèmi lọ. tó bá tún sọ̀rọ̀ owó yẹn wàá jẹ́ kí n bínú sí ẹ tó bá tiẹ̀ máa tọrọ owó lọ́wọ́ mi ṣé bó ṣe kó tọrọ owó nìyẹn okay look at the mọ́tò wo mọ́tò ó bẹ ṣe wo mọ́tò wo gbẹdẹ mọ́tò mi. mo fẹ́ dry yẹn ilé jẹ́ kí n dry mo lè dry yẹn náà. so ti fọ́ rẹ ní tó fẹ́ dry rẹ ni. mo ti fọ yàrá dúró mi tí mi fi fọ́ ni. ṣé kéré yìí ládùúgbò ni omi ike tó fọ mọ́tò fún mi lélẹ́yìí bọ̀bọ̀ tí wọ́n bá rẹ̀ wá sọ pé ò bá mi nílé o ó tẹ́tí ó dà pé lè sùn nìyẹn tí máa ń gbẹ̀kẹ̀ mẹ́ lórí orí ẹ̀ máa fọ́ ni mo rò pé ìyàwó rẹ̀ má tilẹ̀ tẹ́lẹ̀ kí ni o gbọ́ rọ́bìsì náà. aláyẹ má bínú. My God. mo kàn ní kàn fẹ́ jẹ́ kí ẹ má fọ kémi náà. mo kàn fẹ́ kẹ́ sùn tó bá ti tiẹ̀ lọ só ti yẹ wọ́n wá pé wọ́n rán ẹ wá. aláyẹ obi tẹ gbá kémi sí. mo gbà nìyẹn ó lè gbà mí padà náà torí pé mo gbà kémi. sọ pé mọ́tò mi dọ̀tí ó kàn sọ́dílé ó kàn I don't understand ṣé ìlú tó bọ̀ Nàìjíríà ò tí bàjẹ́ dé level yìí náà. ẹ má bínú. ọmọ in fact mo blame ara mi gbà lọ́wọ́ mi gbà lọ́wọ́ mi túkè nìyẹn. aláyé túkè ò ń ṣòwò mi. ẹ túkè ò kì í ṣòwò mi ẹ má pè mí túkè ẹ gbà. kò kí sówó ẹ̀mí ti báwo. 2000 lẹ fún mi. ṣé 2000 kí so èló ni wọ́n bá mi fọ mọ́tò ọ̀nì náà nǹkan tí mo bá gbé mọ́tò lọ sí normal car wash 15 ni wọ́n fọ mọ́tò tí mo bá kàn fẹ́ dash wọn lówó ni màá fi 100 naira 500 naira sí so gbà lọ́wọ́ mi tí mo ní láyé lọ́rùn ni. aláyé túkè ò kì í ṣòwò mi lè parọ́ fún yín. fún mi ni ẹni. ṣé mọ ibi tí mo ti fọ mọ́tò ní sójẹ́ car wash lórí títì ṣé ẹ rí gbogbo wàhálà tí mo ṣe ni ṣé ẹ rí mọ́tò tí mo fọ ẹ mọ iye tó ń tà ń sìn nípò kẹfẹ́ ra tòkunbọ̀ ṣé mọ iye tẹ́ máa rà wáyé tí mo máa fọ mọ́tò fún yín 2 bay. ok kò sí wàhálà. mi lè gba 3 bay. kò possible ẹ lè fún mi 3 bay. ẹ gbà mí nítorí tọ́lọ́ Elédùmarè ẹ̀yin bá ṣẹ́kù sáwọn èèyàn ládùúgbò yìí ni àwọn ọmọ náà gbàdúgbò yìí kan wá ẹ̀pù mi náà. àlàyé àdúgbò mi ni àdúgbò ẹni bíi tí bá wo ṣé mo gbà pé kó bá mi fọ mọ́tò ní ṣe bí jẹ́jẹ́ mi. kò sí wàhálà. àsì bàbá yìí tí mo bá súnmọ́ ẹ ò ní láìkì mi ò gbádùn o. àlàyé kò sí wàhálà. ok kò sí problem 4000 lélẹ̀. mi lè gba wàláì mo fọ ogun àlàyé Ọlọ́run bá ń gbọ́ Ọlọ́run tó lẹ́mí mi mo fi búra pé mi ní gbà. o lè gba 4000. mo ṣe máa gba 4000 lọ́wọ́ yín kílẹ̀ ń bá mi sọ mo fọ mọ́tò ẹ mọ gbogbo òye tẹ́ ti ṣe fún mi ibi ìyẹn ti fi ilẹ̀kùn ti fi tì mí lọ́wọ́ ọwọ́ ti ń ro mí ẹ ti ṣe gbogbo oríṣiríṣi ẹ sọ fún mi pé kí n gba 4 bay. irú kí ni. kí ló
kí ló ṣẹlẹ̀. Alaye má fọkè mi o. Okay. Bami rárá kò sí wàhálà 5,000 lélẹ̀ gba 5,000 nìyẹn. Alaye mi lè gba 5,000 mo ṣe máa gba ẹ mú owó yín ẹyọ kan ti jábọ́ mo ṣe máa gba 5,000 irú ọ̀rọ̀ wèrè wo nìyẹn. Okay. Mo ń pọ́n yín lé ní òwà sólówó mi 50 bay. 50,000. 50 bay lówó mi. Torí pé bá mi fọ mọ́tò ó dá mọ́tò ṣé mo lè sọ pé bá mi fọ mọ́tò. Mo dẹ̀ ṣàdúrà kí tó kúrò lé náà mo ṣàdúrà kí tó kúrò lé. Alaye dá mi lóhùn tẹ́ bá ti mọ̀ pé kí ní bóyá kí n jọ kọ́kọ́rọ́ mọ́tò yín. Bàbá kí ló ń sọ wá sórí ẹ̀dá ọ̀yà fún mi kọ́kọ́rọ́ mọ́tò mi. Ẹ ṣọwọ́ sí mi. Ó yọ kọ́kọ́rọ́ mọ́tò mi. Ẹ ṣọwọ́ sí mi. Kémi ṣọwọ́ sí ẹ. Ẹ nà. Mo fi Ọlọ́run bá tó dá mi ṣẹlẹ̀ rí tí mo bá fún ẹ ní 1 naira báyìí kí n kú. Ó rẹ̀ mo fẹ́ mọ bí mo ṣe jẹ́ àmì. Alaye mi fẹ́ mọ bó ṣe jẹ́ ṣá Ọlọ́run bá gbọ́ mi fẹ́ mọ bó ṣe tó. Ó fẹ́ bẹ́ẹ̀ mi ṣe tó. Wo ọmọ ọba tí máa gba 50 bay nìkan lọ́wọ́ ẹ̀ tí mi bá gba 10 bay ó ti máa fi ra kémi sí so kó gbàdá nù ó gbá kété mi dànù. Ó fẹ́ mọ bẹ́ẹ̀ mi ṣe tó. Bọ̀bọ̀ ṣé tó máa fi ṣé kò fi wálẹ̀ gbà yẹn ṣé kò fi mi àti ẹ sílẹ̀. ọmọ ọba ó fẹ́ bá yá rẹ jẹ́. Ṣé kò bàbá súnmọ́ mi kí n súnmọ́. má ṣe nǹkan fún ẹ o. Ìwọ. bàbá má ṣe ká fún ẹ Ẹ̀rù o. tí ẹ bá ẹ̀rù mi tó tún wájú ẹ ni. ọmọ ọba gbàgbé o má ṣe ká fún ẹ má ṣe ká fún ẹ mo yẹn ń bá ẹ sọ̀rọ̀ yẹn. ẹ náà má ṣe ká fún ẹ. Wàá ṣe kà fún mi. Ọlọ́run ẹlẹ́dàá mi ń gbọ́. Ọya try rẹ o tí ẹ ṣe wèrè jẹ́ kí n tiẹ̀ rí ẹ tí mi bá gún ẹ ní kọ́kọ́rọ́ mọ́tò lójú kẹ́yìn jú ẹ kó yọ sí mi lọ́wọ́ wàá pè mí lọ́mọ àlè. bàbá òun yọ fẹ́ mi lówó. tọ́ bá ti bí ẹrẹ ìwọ kan sí mi olórí burúkú lára mọ́tò yìí. bàbá òun lẹ́nu wẹ̀ mo fọlọ́run búra má ṣe ká fún ẹ ṣá má ṣe tí ò dáa fún ẹ ni mo sọ yẹn bàbá ó ti ń ni mí lára. lórí kí lèmi àti ẹjọ́ ń pò náà kí nìkan tó ń bá mi pò gangan náà mi understand kí nìkan tó ń bá mi ṣé mo jẹ́ lówó tẹ́lẹ̀ ṣé mi àti ẹ̀ mọ́ra rí ni ṣé o mọ̀ mí bìkan tẹ́lẹ̀ ni. Alaye ṣe 55k sí mi kí n manage 5k fún wọn. 55k fún wọ. ẹ owó kèmí tó fọ́ torí pé ó bá mi fọ mọ́tò. owó kèmí tó fọ́ náà. àti ketí mo fọ́ 55k. bó ṣe rí nìyẹn. àwọn àgbo fẹ́ mọ bí mo ṣe jẹ́. bàbá ó bóyá ń sọ̀rọ̀ ẹ̀ òun múnú bí mi báwo ló ṣe jẹ́. o fẹ́ mọ bí mo ṣe jẹ́ àbí. elédùn tó máa rìn náà rí pé mo ti calm down tó mo dẹ̀ ti gbìyànjú abára. bàbá mo ti jáwọ́ pé mi ò ní ṣèkà mọ́ àmọ́ tí n bá ṣe léyìí ẹ mọ́ bí mi torí pé tá a bá la ṣògùn kà mọ́ èèyàn tí ó jẹ̀bẹ̀ wọ kò ní yé béèrè òní ògúndógúndó mo kọ́kọ́ bá wọn jẹ nínú yẹn àròsè bẹ́ẹ̀ tiẹ̀ mo bá wọn bù jẹ níbẹ̀ yìí gbà dẹ ni wọ́n fi gbómi fún mi egunlé dúró sápọ̀ ọ̀tún abọ̀dísàlẹ̀ dúró sápọ̀ òsì hàn mẹ́tẹ̀ẹ̀ta wọ́n pa kiri bó tó síta wọ́n fẹ́ jẹ́ ìjọba igúnnugún ní gbẹ́bọ̀ sálú ayé àkàlàmọ̀gbò ní gbẹ́bọ̀ kọ̀lú ọ̀run níjọ́ tí kánákáná bá nà mẹ́ga níjọ́ náà nìjà bá bàbá kánákáná jẹ́ gbẹ́rọ̀ bàbá kó ń bẹ́ẹ̀ gbogbo kánákáná nà mẹ́ga ẹ gbogbo tó ń ṣe yẹn bàbá onífíìmù ni ẹ ṣe mi mọ́ ẹni lúbúlúbú kásán ṣe mi mọ ẹni èmi ló máa hàtì fún gbogbo ìjọ tí mo fọ mọ́tò bàbá àbíjà wọn bí ìyá ẹ̀rẹ́ ó fún mi lówó ìjọ tí mo fọ mọ́tò alápẹ̀ni ó fún mi lówó mo fọ mọ́tò lálùdé ó fún mi lówó àwọn ẹ̀gán wọ́n tún ṣolóògùn bí wọ́n náà ṣe máa ń ṣolóògùn ẹ̀ wá ṣé o fọ ni olúwa àdúgbò wa mo fọ mọ́tò ẹ̀ mo gbowó rẹ̀ lọ́wọ́ ẹ̀. ṣé mo lè máa lọ báyìí nísìnyí. wọ́n bí ìyá ẹ̀rẹ́ máa fojú ìyá ẹ̀ kọlẹ̀ máa fojú ìyá ẹ̀ kọlẹ̀ ẹ̀ nà ó ti mọ̀ fún olóògùn. tí kò sọ yẹn ládùúgbò yìí ni bàbá yìí máa ṣí ẹnìkan mo sọ fún ẹ má bí. ó yá kówó yẹn wá bẹ́ẹ̀ mo ti gbà kó lówó. tó ní kí ló ń bá mi pò gan-an. kó wá bẹ́ẹ̀ mo ti gbà kó lówó tálákà ni ẹ. kémi kó wá bẹ́ẹ̀. ó fagídí jayé mi ó lè jẹ́ mọ̀kọ́ lóní mọ́tò yìí gan. ká kó wá. kémi o fẹ́ wọnú mọ́tò mi o fẹ́ wọnú mọ́tò mi kówó. kówó wá. ok àwọn àfin kankan sí ẹ kò ní pọ̀ òbọ̀ bíi 2-3 hours wàá máa jó káàkiri àdúgbò yìí. sọdíwèrè ni ẹ nǹkan tí ò kún ẹ lójú yẹn ó ti yẹ ó máa kún ẹ lẹ́nu. ok ṣe bí abaláwo onú fíìmù nìkan ni. bàbá oní fíìmù ni ẹ. àwa gbà. èrè máa gbó ìyá ẹ̀ ó máa gbó oníkókó fáìbè wa ò fẹ́ gbọ́ wàá padà ṣẹ̀sìn awọ́rò àbí kò ṣẹ̀sìn oṣólẹ̀ kí. ó yá máa jó máa jó. kí n jó kí n jó. ijó tí mo fẹ́ kó jó lélẹ̀ sórí wàá kọ́kọ́ jó lọ sọ́nà ẹ̀bẹ̀ yẹn wàá wá jó padà kẹ́mi bá ti wá lọ tán wàá wá faṣọ ya mọ́rẹ̀ lọ́rùn wàá máa ṣe wèrè kiri. ẹ̀yin ò lè ètò àlọ́ má pẹ̀jọ gbọ́ ẹ má padà bá mi.